Mkasi wa Sulaiman Ibrahim, Abu Ibrahim, aka Saudi. Àwọn tó kò bí wọn lọ́wọ́ báyìí. Ìbéèrè ni wọ́n béèrè nínú tí wọ́n bá wa dáhùn. Wọ́n ní kí ní jẹ́ ìgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run. Bismillah, tafadhal mashkura. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى Tayébádẹ́ni wo tí ó bá ní, wọ́n lè sọ pé ogun lẹ́ni tó dájú, iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni. A lè bá lójú ọ̀tá wa, a lè bá lójú ọ̀tá wa. Bàbá ní máa dùn lálùfáà wa. Àwọn lọ́ba yẹn tán kọ́ wa ní kéwú, wọ́n kọ́ wa ní kéwú, wọ́n ṣàdúrà sí i. Lọ́dún àwọn bàgbẹ́ lórí wa, ládùn àwọn bàgbẹ́ lórí wa, àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa. Ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní Màhátà jẹ́ sábàbí tàbí ṣoríire. Ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní Màhátà ṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, ó náà lọ́ba tí a dúpẹ́ fún. A ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jáde ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Ní àkọ́kọ́, a kí gbogbo àwọn aṣíwájú tí wọ́n wà ní ìkàlẹ̀, àwọn bàbá wa nínú ẹ̀sìn tí wọ́n jẹ́ àfáà tọ́nà ọba àríkọlá tó fi takókò àdúgbò tí a wà yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Ọlọ́run àríkọlá má jẹ́ kọ́rọ̀ ẹnì kankan wọ́n dàrú wọlá àtọkàn sọ Ọlọ́run látòrí àmírù wa olóògbé àwọn bá mẹ́mù ìmáàmù tí ó gbọ́ wa tí a jókòó síbi ìtọ́lọ́run. Àdáwò tí yẹn fi lọ́ máa ń jókòó síbi tí ó bí Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ ní kọ̀ọ̀kan wa. Bàbá wa tí wọ́n bá ní gba donation kọ́lọ̀n kó wà ní ìsàlẹ̀kùn dáadáa wọn wọlá àtọkàn sọ Ọlọ́run wọlá bú ní láìláìlá. Ṣùgbọ́n kan náà a kí ọgbà ìbáàbà tí wọ́n ń pè sí tọ́lọ́run tí ẹ̀sìn dá sí ẹni tọ́lọ́run bá lè kọ́ lábàgbòrò dáadáa rò ìsìtàmẹ́lá òfin tọ́ à ibi tí ẹ̀mí ọ̀ máa lò sí ọba títí ń lóyìn tó gbàyìn síṣẹ́ lọ́dọ̀ rẹ̀. Òun náà lọ́ba tó lè sáyín lẹ́sàn, kò sí tí ẹni fi sáyín lẹ́sàn torí pé àwọn tí wọ́n ń pè yín pé kẹ́ ẹ mówó wá, àwọn kọ́ ni wọ́n sáyín lẹ́sàn, àwọn kọ́ lẹ sì náwó fún. Ibi tí wọ́n ní kẹ́ ẹ náwó sí ilé Ọlọ́run, kì í ṣe pé wọ́n ní kẹ́ wá bá wọn sọ̀rọ̀ bí gbèsè ayé àwọn ó ṣe dà. Iṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ni wọ́n pè yín sí, ẹ̀sìn dá sí. Ọba tẹ́ ń bá ṣòwò náà, Ọlọ́run má jà yín tà máa wọlé àbẹ́kan sí Ọlọ́run. Ibi tẹ́ tí ń rí tẹ́ mú Ọlọ́run kọ́ wá ní fẹ́ àlùbáríkà tó pọ̀ sí. Kọ́lọ́n kó wá jẹ́ kí ẹ ní àtúbọ̀tán dáadáa wọlé àbẹ́kan sí Ọlọ́run wọlé agbóhùn lá ìlà ìlà. Bákan náà àwọn ọmọ wa náà
mo ti ṣe náà ọlọ́run kò jẹ́ kó lẹ̀ fáwọn ọmọ wa ní àìní gbára wa lásìkò pẹ̀lú ògbọ́ ọlọ́run máa ń lo 12 minutes inshallah. Kí ló fà ní pé wáàsí tí mo wáyé ẹ̀yin lẹ kọ́kọ́ pé máa kọ́ gba Ramadan lecture lọ́dún yìí àbí Ramadan ọdún yìí àdúgbò tó kọ́ fún mi ní invitation àwẹ̀ ò tí ì dé rárá. So nígbà tí mo wá sí wáàsí kan ní onígi méjìlá ṣé kìí sọ October ni last year ó náà sọ yí pé àwọn ti mú second Sunday lẹ́ o ẹ̀rí pé olójú tó lè fún yàn ní wáàsí láti oṣù kẹwàá. So èmi ti gbàgbé second Sunday so mo ti gba lecture mi sóní already last week ni mo wá mọ̀ nígbà táwọn ènìyàn pè mí tí wọ́n fún já ní àwọn fẹ́ràn mi létí lájá náà sì wá ń sọ pé àmọ́ ti gba lecture kan ní akẹ́rìn láti last 7 èmi ọ̀nà tí mà. So mo wá pè wọ́n mo ní kálukú mú èmi gba lecture méjì pọ̀ mi ì sí gba lecture rọ̀lẹ́ náà Ramadan. So torí pé kì í sàníyàn owó àwọn tí ẹlòmíì lè gba 6 kó tó di ọ̀sán yóò dáwọn èèyàn tó kalẹ̀. So ká báyàn sọ̀rọ̀ lọ ní gọ́dádùn tèmi. So èèyàn náà sì tún gbọ́dọ̀ yọra rẹ̀ lò. So yín ṣe tẹ̀síìrì lọ́lẹ̀ bó ní sí àwọn tó máa gba lecture bíi 7 8 so ó ní tí màá tún fòrú sí. Mo wá ní káyé méjèèjì àti ẹ̀rọ̀kù súnmọ́ra wọn ní àmọ́ kò jìnà síra wọn kálukú mú àsìkò. Àwọn ẹ̀yin tí bí ni mo kọ́kọ́ sí dà mo ní táìmù wo ló ń ṣe kan ń ṣeré o ń ṣe kan ní 10 to 12 ìkejì 12:30 títí di 1:30 tàbí to 2. So ìtẹ́yìn bá mú ní báwọn kejì sọ̀rọ̀ wọ́n sì ní kí n jẹ́ káwọn ò mú 12:30 pẹ̀lú ògbó ọlọ́run àwọn ti ṣe wọn nǹkan táwọn bá sí kó tó di pé máa dé. So mo sì dé ti bẹ̀yẹn náà ní agbóhùnládé bẹ́ẹ̀ náà 10. So wọn ò tí àwọn ẹsẹ̀ ń sárájọ máa ní ẹjẹ́ ìjókòó ẹjẹ́ ẹsàrájọ ń ṣe jù mí náà àwọn abẹ́rẹ́ ti bẹ̀ ní 15 to 11. So a sì parí ní 12. So mo sì débí ní 12:35 a sì fẹ́ bẹ̀rẹ̀ lecture ní ìsìn ní 1:32 àbí 1:35 sẹ́wọ̀n kí mo ti pé àdéhùn bá alhamdulillah. So ìyẹn ni ó ti kí ilé lo ìṣẹ́jú mẹ́wàá sí torí inú ìṣẹ́jú méjìlá tí mo fẹ́ lò mo ti fi ìṣẹ́jú méjì sọ ọ̀rọ̀ torí ó yẹ kí n ti wà ní Mahad báyìí. Èmi ni chairman tafsir committee Mahad. Ìṣòro ìkẹ́kẹ́ sì ń bẹ tí a fẹ́ ṣe lónìí tó sì gbé mi rù kọ́lọ̀nkọ́ kọ́sànù wa ní tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí ìmọ̀ràn lókù nínú tí a sọ̀rọ̀ lórí náà lẹ́tí ń sọ wọ́n ní ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ̀ jihad ní sabilillah ní tàrífù wọn ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa jihad torí gbólóhùn yẹn èdè Lárúbáwá ni àwọn kèfèrí èsì ìfẹ́ gbọ́ kódà mùsùlùmí mi ọ̀gbọ́ yé jihad pé wọ́n ní wọ́n máa gé orí wọ́n ní wọ́n máa pààyàn wọ́n ní wọ́n máa sì gbá rárá. Ìgbà táwọn àfáà tí wọ́n sọ definition oríṣiríṣi làwọn àfẹ́ẹ̀sìn ni wọ́n gbé definition lé lórí ṣùgbọ́n èyí tí ó kó gbogbo ẹ̀jọ́ ó ní tàrífù tí Imam Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah tí wọ́n lò. Àrínà àfáà tí a sọ bá yí pé tí a ń pè ní jihad ó náà ni kéèyàn ó mú ìgbìyànjú jáde so ti yé báyìí ó mú ìgbìyànjú jáde fi nasril haqq níbi ríran òdodo lọ́wọ́. Àwọn kan ní túmọ̀ rẹ̀ ni àwọn kan ní ó náà ni qitalul kufar kéèyàn ó bá ẹni tí èé ṣe kèfèrí kó bá jà ẹni tí èé ṣe mùsùlùmí tó jẹ́ kèfèrí kó bá jà kó gbógun tì pé ní à ń pè bẹ́ẹ̀ kálukú wá mú oríṣiríṣi tàrífù wá. So ṣùgbọ́n tá a fẹ́ lò ní pé ìmọ̀ ná ìgbìyànjú síbi ìran ẹ̀sìn Ọlọ́run lọ́wọ́ òun ni wọ́n ń pè ní jihad. Jihad wá ní àwọn àfáà jẹ́ kó yá pé ó pín sọ́nà 4. Ìdá kan làwọn èèyàn máa ń mú tí wọ́n máa ń padà lọ ń sọ lórí ẹ̀ pé wọ́n ní kábákẹ́fèrè jà. Kò sí ẹni tó sọ pé kò sí nínú Islam mùsùlùmí táwọn pé kò sí kábákẹ́fèrè jà nínú Islam eléyìí ẹ̀gan kò gbádùn ọ wà ṣùgbọ́n ní májẹ̀mú kódà májẹ̀mú rẹ̀ ọ lágbára débi wípé kì í ṣerú táwọn èèyàn ń sí káàkiri torí kò sí ẹ̀yà kan láyé kò sí èdè kan gbogbo ẹni tó wà kóun fẹ́ ní gíga láyé súnà Ọlọ́run lórílẹ̀ ní pé ẹjà wọn ọ̀jà ní akáwa lẹ́rú tí wọ́n pè ní ẹrú kó tó di pé fa lómìnira gbogbo àwọn òjò àwọ̀lú kan ẹ̀rọ pẹ̀sẹ̀ wọ́n fi wọbẹ̀ ẹ̀yìn ogun Ìbàdàn ogun kìnnì kan ogun Ìjàyè wọ́n ń fọ́ rárá wọn lórí ni
kò síbi tí wọ́n ti jà súnà ọlọ́run lórí lẹ́nu kẹ́rin sọ pé ìsìláàmù ni wọ́n jà sáà bàbá wọ̀ ọjà ṣé bí àwọn alágbára kan dúró mi alágbára kan dúró mi ọgbà fún mi pé mi lọ̀gá mo gbà fún yín máa dọ̀mọ́ lẹ́yìn mi ìgbà yájọ tẹ́lẹ̀ gbáyé ṣe wà nù bóyá ṣe dáyé nù àwọn ìbò náà wọ́n kó alẹ́rú náà ọ̀nà mà ní ọkọ̀ alẹ́rú ni wọ́n ṣe kú ṣe dùọ̀ kò síbi tí ò ti sí tí ń pè níjà kò síbi tí èyí ṣùgbọ́n kí ni ó fà ìsìláàmù nìkan ló wà ní rule and regulation fún kódà tó o bá lọ fẹ́ gbìjà ọlọ́run lórí ipò fẹ́ ṣègbè sójú ọ̀nà tọ́lọ́run tó o bá tẹ̀lé rule and regulation rẹ̀ bí ládàá bẹ́ẹ̀ ṣe pọ̀ tó èyí ó sì tún lọ jẹ̀ káwọ́ náà torí tí ìjà bá ṣe ó ní last option tí ìsìláàmù gbé wá pé kò sọ́nà àbáyọ mímọ́ ní tí ó wà kú ní pé ẹ̀fìjà pẹ́ta ṣùgbọ́n gbogbo ọ̀nà tẹ́ẹ̀fì ní ìjà ìsìláàmù ti sánà rẹ̀ àjọgbélé ayé ní àjọgbé nùlú yìí ni ẹ gbọ́dọ̀ bára yín jà tó bá di pé àjọfẹ́ gbé nùlú àjọfẹ́ ànábì àtàwọn tí èsì mùsùlùmí wọ́n jọ gbé Mádínà ẹ ṣe báyìí ẹ bá jà ṣe báyìí inú òfin tánàbí fún àwọn Yahudi Mádínà ni pé àjọgbé nùlú yìí in tó bá jẹ máa ń fà ní gbogbogbò nùlú yìí àjọ máa ṣe ni o àwọn ọ̀faramọ́ nǹkan báyìí ẹ gbọ́dọ̀ ṣe ń ta ẹ̀yin náà ọ̀faramọ́ nǹkan báyìí àwọn náà gbọ́dọ̀ ṣe àwọn jọ ní àwọn òfin a gbọ́dọ̀ jọ wòran kọ́tọ̀ wa kó wa láti ta gbogbo tó bá jẹ pé àfijọ gbá defense game a gbọ́dọ̀ jọ abẹ́ra irinṣẹ́ kan ní àjọdáwó rẹ̀ ni wọ́n jọ ṣe bá ń kó tó di pé àwọn Yahudi yẹn gbàbọ̀dé fún mùsùlùmí tí wọ́n lọ pé àwọn ọ̀tá wá láti ta tí wọ́n kógun jànàbí nínú Mádínà nígbà táwa mùsùlùmí wí ní ogun tán ànàbí wọ́n ń bọ́sọ ogun lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni rárá mọ́ bọ́sọ ogun lẹ̀ àwọn tẹ́ẹjọ ládéhùn tẹ́ẹjọ ń gbénu Mádínà tí wọ́n jà bá àdéhùn tí wọ́n kọ́ta wá láti ta ọyẹ lọ sínú ya wọn báwọn ẹ rí i pé ó ti tójú ẹnu torí ẹ̀yin lẹ gba àbọ̀dé wá fún aláti ta nígbà táwọn ọgbà àbọ̀dé mọ́ nígbà tí chọ́ọ̀chì kan bẹ tó di mosque àbí táwọn mùsùlùmí rà ní sawmill níbi ọdún bíi mélòó kan sẹ́yìn níbi Redeemed Church tó wà ń bẹ̀rẹ̀ mùsùlùmí rà ó wá di wàhálà láyé akálà nígbà tí wọ́n ń fa ọ̀rọ̀ ń lọ wájú tẹ́ ń fa lọ ẹ̀yìn táwọn Christian sọ pé ilẹ̀ àwọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ táwọn rà ṣé àwọn bá padà yá nígbà ilé ti di mosque ní ìsìn táwọn bá wá padà kọ́ chọ́ọ̀chì gẹ́gẹ́ ibi lóòótọ́ àwọn rẹ́ǹtì ẹ̀tẹ́lẹ̀ ni wọ́n dẹ̀ lísẹ̀ fáwọn ní ìkẹ́kẹ́ táwọn bá kọ́ chọ́ọ̀chì ìjà ni wọ́n máa ń ṣẹlẹ̀ Alhaji Daudu ọmọ wa lága níwájú commissioner of police Alhaji Daudu ní àkòsíjà yìí ọ̀gá lọ́dà jù security la gẹ́gẹ́ fúnra wa so tí chọ́ọ̀chì wà báyìí mosque wà báyìí so àwọn onífẹ́ ká burú ṣe yín kódà àlè sọpá àjò chọ́ọ̀chì yín ná torí tá a bá jóná yọ kẹwà ẹ̀yin náà gbọ́dọ̀ já burú àwọn àjọ máa sọ̀rọ̀ wa pé àbúrò gbọ́dọ̀ kàn wọ́n tọrọ páànù ti kan páànù so àjọ ń gbé ládùúgbò bò lásán pé ká máa sára wa ládàá ilé ti kan lẹ́nà wọn Alhaji Daudu ọmọ wa lága wọn wá mú àpèjúwe wá pé ní Jos ìgbà náà nìjà Jos Christian àti Muslim ní ṣẹlẹ̀ wọn ní Jos pé bí wọ́n ṣe ń jólé ara wọn tó Central Mosque ẹgbẹ́ chọ́ọ̀chì ńlá kan ló wà ibẹ̀ nìkan mùsùlùmí ò lè jó chọ́ọ̀chì náà wà jó mosque torí tí wọ́n bá jó yọ̀ràn ara wọn pé òun gan ló jẹ́ security jù so kì í ṣe pé Islam kan ní ẹ̀ka wọn wọ́bẹ̀ ẹ̀ka lọ́wọ́ àjà idan jihad pé sí mẹ́rin àwọn àfáà àwọn jẹ́ kó yà pé jihad ó pín sí mẹ́rin àkọ́kọ́ òun náà ni jihadun nafs kéèyàn gbìyànjú lórí ẹ̀mí ara rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn bí wọ́n ṣe lágbára sí ni mo ṣe fẹ́ tó yìí number one tí Islam kọ́kọ́ pa wá láṣẹ pé ká lọ ṣe ká gbìyànjú lórí rẹ̀ ó lẹ̀mí ara wa ẹni tí ó bá rí number one yẹn ṣe mẹ́ta yòókù kọ̀ọ̀kan tọ́wọ́ tó rí number one ṣe tán ọ̀bọ̀ number two tọ́wọ́ tó rí number two ṣe tán ọ̀bọ̀ number three ọba tó rí number three ṣe tán ní tó ń ka number four àkọ́kọ́ òun ni jihadun nafs ká gbìyànjú fún ẹ̀mí ara wa ká fún ẹ̀mí ara wa ká jẹ ẹ̀mí ara wa lógun ọ̀nà wo lágbàjẹ́ ẹ̀mí lógun àwọn àfáà kàkalẹ̀ àkọ́kọ́ náà tá gbàjẹ́ ẹ̀mí ara lógun pé a fọ́ọ̀sì ẹ̀mí ara wa lórí pé mo gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí mò ń ṣe a sì jihad ní Islam èyí sẹ́sìn pẹ́ nìkan ọkàn jì lọ́sàn gan yọ kàn máa sọ pé òun ti dàáfà àbí òun ti gbẹ́sìn iye Islam wọn máa ń kọ́ ni tẹ́ máa ń ṣe interview fáwọn èèyàn tó lọ ájì láyé ìgbà kan àfáwà nígbà tẹ́ máa ń ṣe interview fáwọn alálàájì lólódó pé wọ́n bá ti bèèrè lọ́wọ́ èèyàn rí pé mélòó rí kun Islam pín sí ó ní 5 ọ̀wàkà àríṣekọ́lá sáríṣekọ́lá ní orígun Islam ọláwìyọ́ wọ́n dákọ̀ àwọn olówó ó rò pàwọn tí a ń náwó sójú ọ̀nà tọ́lọ̀ ní orígun ẹ̀sìn so Islam yẹn máa ń kọ́ ni ọ̀nà wo ni ẹ sì máa ń gba àkọ ìkánù rẹ nírú tá a jókòó sí
ìkànnì ẹni káwọn àfọ òjẹ́ kí mọ́sálásí ọ function kọ́mọ̀ jẹ́ wípé owó ìyá kẹ́kẹ́ mú wá ọlọ́run ní jẹ́jábọ́ ló ní kéwédú ní kẹ́kẹ́kẹ́ kí ló dé ẹgbẹ́ àwọn èèyàn jókòó lẹ́yìn ìrún kó sí 5 minutes ẹ bá ń sọ̀rọ̀ lọ ẹdí wọn mọ torí tí wọ́n fi tọ́lọ́run fi dá wọn ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ ni a sì jẹ́ lórí rẹ̀ bákan náà a wà á jẹ ẹ̀mí ara wa lógun lórí mímọ́ sí ọlọ́run kò easy gbogbo bẹ́ẹ̀ ṣe ń mú mo fi 200,000 lẹ̀ wàláhì kò easy ọlọ́run rọ̀ fún yín ni mo fọlọ́run ṣẹlẹ̀ rí kò easy o ẹ jẹ ẹ̀mí ara yín lógun kanu téèyàn ọba jà lógun lónìí níbi téèyàn ti jókòó ni ẹ̀mí yìí ó ti máa calculate pé má dáhùn ẹ̀mí náà ni wọ́n bá yàn sọ̀rọ̀ pé àwọn afáàlẹ́jà ìwò ní ìdíje bí ọlọ́run gbogbo àlàǹkì ọ̀run bẹ̀ tó bá yá yóò dìde ló ọ̀dà sí wo bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ dẹ́dọ̀ ọ̀rìn lẹ̀ tán àwọn náà ẹ sì máa wò wàláhì sẹ́ni gbogbo tí ẹ bá ṣe fọ́lọ́ ó nìkan lèèyàn máa bá èrè rẹ̀ lọ gbére tí àwọn àfẹ́yè tó jẹ́yàn gbé ọlọ́run ní òwúlẹ̀ sẹ́yìn lẹ́sàn ṣùgbọ́n àwọn àfẹ́yè jẹ́yàn gbé torí pé ó ti lọ mẹ́sìn gbogbo ògbẹ̀yìn tí ẹ bá ṣe fáyé wàláhì ọ̀rá rẹ̀ ayé òtún fi súnyàn gbogbo àwọn bàbá Awólọ́wọ̀ gbogbo àwọn bàbá Bọ́lá Ìgè bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó lórí ìtayé ní oṣù kí ìṣọ́rọ̀ ẹ̀sìn mọ́ ń sọ o ìjọ lẹ́rí kí àwọn onípàtì kan kí wọ́n fẹ́ ṣàdúrà kan ní ẹjọ́ APC tá a wà yìí Awólọ́wọ̀ lọ́ba mú wá ẹja sí bísímìlà mẹ́ta kúláàlà mẹ́ta wọn ọ̀nà tí wọ́n mọ́ tí wọ́n tún fẹ́ sọ̀rọ̀ wọn gan ọ̀nà tí wọ́n gbà sọ ọ̀nà tí ọ̀dà ni wọ́n ní pé wá ń bì mọ̀sẹ̀lúṣẹ́ o láyé àwọn Awólọ́wọ̀ wọ́n ya wèrè bí òsì ọ̀dà sí nǹkan rẹ̀ nù ẹni tó tẹ́ lọ́ ya wèrè láyé adélakùn àwọn ilé ìyá wèrè ẹ máa gbọ́ sọ̀rọ̀ rẹ̀ nù ẹ wá wo èèfọ alákòjúwe ẹyọ kan bàbá wa Arísíkọ́lá Àlàó ọlọ́mọ ni mójúkò láì fi wọn ẹ wo bí àbá yẹn sì gbìyànjú tó níbi nínáwó sẹ́sìn kí ló ṣẹ́kù ẹ sọ olówó tí wọ́n jọ sẹ̀mí táwọn èèyàn sì tó rántí lọ́dọọdún làwọn àfáà rántí Arísíkọ́lá dèsìn ní NTA bẹ́ẹ̀ wọ́n rántí wọn ò lè mọ̀ sí Ramadan lecture fún Arísíkọ́lá pé ẹni tí ń sponsor program jù láti gbò tí wá kú wọ́n sì ń ṣe lọ kì í ṣe family Arísíkọ́lá ní ṣe o àwọn mùsùlùmí NTA àwọn mùsùlùmí ń dóńdó pé aláwọ̀ ọmọ sí program yìí lọ kí ládàá rẹ̀ wọ́n bá Arísíkọ́lá lọ́dún bàbá wa Alhaji wa Ishaq Kúnlé Sani tí wọ́n jẹ́ chairman Muslim Committee Ọ̀yọ́ State àwọn náà ní lórúkọ ààrẹ wọ́n sponsor program ní Àgídìgbò TV radio station pé èmi gẹ́gẹ́ tẹ̀fsírì mi ni wọ́n ń gbé ń bẹ̀ ní 30 minutes lára táwọn bá rí náà kọ́ máa bá rẹ̀ báwọn afọ́bà sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ mútò ní Arísíkọ́lá ó fi hàn pé wọ́n kú ní ìran tí wọn ò kú lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ń bẹ̀ ẹjọ́ fún ilá pẹ̀lẹ̀ kejì dáìbù mọ̀ pé kí o sì gbìyànjú bí tọ́lọ́ ni bàbá wa láni wọ́n gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn wọ́n sì nígbẹ̀yìn rẹ̀ láni wọ́n sì bímọ rẹ̀ nínú olówó tó nígbẹ̀yìn rẹ̀ tí wọ́n bímọ rẹ̀ àbá láni wọ́n jẹ́ kan àwọn ọmọ wọn yà dáadáa mùsùlùmí gidi sí làwọn ọmọ wọn mùsùlùmí gidi ọlọ́run ọ̀jẹ́ wọn pẹ̀lú tí wọ́n ṣe alhamdulillah but nígbà táwọn barista ń bẹ tí wọ́n jẹ́ owó láni wọn tí wọ́n ní tẹ́ bá wọn títí tí wọ́n bá láwọn bá ròde ẹ má fòyà ẹ má màmí kan ibi táwọn bábà lọ ẹ lọ ọbọmọ láni wọn ilé láni wọn làwọn ò ṣe nígbà tọ́lọ́run mi àbá láni wọn wò díẹ̀ tí nǹkan fẹ́ rí ẹ bá barista lẹ́nu ọ̀nà wọn àwọn wo ló tún sẹ́kù àwọn àfáà ìrò pàwọn èèyàn gẹ́ẹ̀tì pọ́ìntì. Bọ̀dì mẹ́ta tó mú wà mẹ́ta tí mẹ́ta mú wà á ṣàbọ̀mú wọ́n ti fi wà á ṣàlẹ̀ àsìkò yẹn ká ti tó fẹ́ wà á ṣàlẹ̀ so tábánikà máa mú analysis yẹn wá ọjọ́ lọ ọjọ́ tí ẹ̀ ti lọ rẹ̀ di àsìkò tí mo dá gan ti pé ṣùgbọ́n lè mú fi ń ṣe náfìlà so láìláìlá àkọ́kọ́ nù jihadu nafs àjàrà wa lógun ní ẹ̀mí wa kò easy inna nafsa la ammaratun bisu aburú ní máa rọrùn jù fẹ́mi ló jẹ́ pé ẹni tí ó bá wà ní náà opposite ní tẹ́mi rẹ̀ bá ń sọ fún ẹ̀mí ìsábà tètè pàṣẹ dáadáa àfẹ́ntọ́ ló ń bá rọ̀ fún aburú lọ rọrùn jù fẹ́mi láti máa pàṣẹ rẹ̀ kò sẹ́ni tẹ́mi rò ní sọ fún pé máa nàwó kò sí ayàlẹ́ máa fi máa nìgbè ni pé ó ti rọ̀ mí lọ́rùn bó ṣe rọ̀ lọ́rùn kódà bá ṣe wà lórí ìjókòó bẹ́ẹ̀ bí àbáwá tẹ́ fẹ́ gba lọ́ńchì bí ẹ ṣe gbẹ́ máìkì mú tí ẹ ti ń dákọ lágbájá ẹ̀mí ò ti máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ pé èmi ní ọkàn kí ni kí n fi dáná wọ́n fi lẹ́sọ̀ báyìí bọ́ bá skóòpù ẹ̀jù bẹ́ẹ̀ lọ́mọ dáhùn téèyàn ọba pinjú wọn ò ní lè sọ pé
ẹ fi nǹkan kan kún ẹ̀mí sọ pé madam sọ pé àmọ́ ríra tó bá yá ẹni yẹn jẹ̀mí ara ẹ̀ lógún ló tó fi ọ̀dà náà mú tó 50 kún wàláì kò sí tí ẹ máa wà bí wọn sọ bẹ́yẹ̀ mi ọ̀sán nítorí ẹ̀mí ni yóò sọ tó náà wọ̀n fẹ́ kéèyàn ó sóríire àfẹ́ntọ́nà ọba àlejò ọlábàtí kí ni ó tọba kẹ́ so jihadu nafs gbogbo máa ṣe ọlọ́run àwẹ̀ là ń gbà yìí kò yí sí èèyàn wà ní kọ́rọ̀ kí ni ọgbẹ́ aṣáájú kí sí òbí jẹun ní kí ni sọ oríṣi ọlọ́run náà ní. àwọn kan jẹ̀mí ara wa lógun jihadu nu ẹlẹ́ẹ̀kejì ó ní jihadu shaitan tẹ́ ẹ bá rẹ̀mí ara yín jà lógun tán lórí pé ẹ tẹ̀ síbi tọ́lọ́run ọwọ́ akú kẹ́ ẹ na èṣù kẹ́ ẹ bá ṣe jihadi kẹ́ ẹ bá jà ẹ bá jagun so ẹ bá èṣù jagun bóò láti bẹ́ èṣù jagun àwọn àfáàní lọ́nà ọ̀nà méjì ní ti ṣàìtàn òun náà ni pé èṣù in tí ó máa gbé wá fún wa òun náà ni shahwat àwọn adùn yodoyindin láwọn nǹkan tí yóò ṣe lọ́ṣọ̀ọ́ àti shubuhat àtàwọn òrùjú èṣù náà mọ̀ tí àwọn òrùjú kẹfà kẹrẹ̀ ayé yìí ni ò lè gbé ayé kọ́ máa sọ pé kí lórúkọ rẹ̀ náà ọ̀jẹ̀nà sẹ̀ẹ́ta wákùnrin ẹ̀sẹ̀ rẹ̀ èṣù náà yóò mú àwọn nǹkan tọ́jà yí pé gbogbo wa àbàjẹ́ èṣù ní báyìí fún yóò jòkó màná bí adámọ̀ pákéjì ẹ̀ lórúkọ mi tí ó fi máa wù yín ọtí táwọn èèyàn bá gbọ́ ọtí ọ̀dà wọ́n ní no fonagao tí àpò fún lórúkọ mi fonagao sima jẹ́sí yọba wo kọ mí kò ló yóò fún ló kankan tí ó wà pleasant débi pé ẹni tí bá ń gbọ́gbọ́ òní tètè gẹ́ẹ̀tì pé ó ti lọ wéwọ́ ọlọ́mùgbó ni ó tẹ́ẹ̀ máa kọ́ lọ́mùgbó tó ẹ ti ní tó wáyé pé ní máa ń jẹjà àyẹ́ náà ọ̀gá pé mi náà lẹ́jà jẹ́ ẹ̀ lè jẹ́ o so àwọn ìrújú tinú ẹ̀sìn ìrújú gbogbo ẹ̀ la ó ní àwọn ìrújú tí ó gbé wá nú ẹ̀sìn fáwọn àfa tẹ́ẹ̀pẹ́ àwọn àfa ọlọ́mọ àdìmú ọ̀pọ̀ lórí social media káàkiri báyìí ní ìsìn ìrújú iṣẹ́ èṣù ni wọn ò rí tí àdé lẹ́yìn òsè tí ó dẹ̀sì rú mọ́ wọn lọ́wọ́ láwọn ẹni tó wà lẹ́nu ẹ̀sìn tá a mọ̀ pọ̀ wá gbẹ̀rín wọ́n dẹ̀ máa yí bá mi ṣàìtàn ni ọ̀pọ̀ lóríṣiríṣi jihad kejì ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni jihad al-kufar ká bá wọn kèfèrí tàbí ohun kẹ́kọ́ ní nǹkan jihad al-munafiki ká bá wọn munafiki inú ẹ̀sìn ká bá wọn jà ká ṣe jihad lórí wọn kìí ṣe pé islam ní akádàgbò wọn ànábì mọ munafiki inú ìjọ rẹ̀ ọdá akọ rẹ̀ báwọn sàbẹ kò sì dákọ rẹ̀ fún mọ́rù kan bá gé lórí torí pé ànábì ní tá a bá ṣe nǹkan kan fún ní ìṣàwọn yóò náà ń para wa ṣùgbọ́n kí ni jihad tí wọn á máa bá wọn sọ̀rọ̀ ẹja omi tẹ̀ ń ṣe kọjá pa àjọsọ pa àjọṣe báyìí ní àwa muslim community ẹ̀yin náà lẹ tó ń lọ ṣe nǹkan ní lẹ́yìn nífàákù náà ojú èjì náà kódà kákíra wa káàárọ̀ ká ní àbálágbájá ní bẹ́ńtà ó kí mi káàárọ̀ mọ́ ánímọ̀ ń bọ̀nà ní tí ìjáde ní kọ̀kọ́ wò sílẹ̀ ti má so ọ̀rọ̀ ìntagbára wa bá kápẹ̀ lọ́wọ́ ò ní sí wà bàjẹ́ ilé ò ní sí báyìí láàrin ara wa ètò ọkàn ní jihadul kufar ká wá bá àwọn kèfèrí ká bá wọn jà tó bá jẹ́ wípé ká ṣègbìyànjú lórí wọn tó bá jẹ́ wípé ìgbìyànjú tá a fẹ́ ṣe ìbánijà kọ̀sọ́nà míì tá a gbà mọ́jú pé wọ́n ní àmọ̀rẹ̀ sí wa ṣe ká wà lábẹ́ iyẹ̀pẹ̀ ó lóore fún àjọ ká wà lókè iyẹ̀pẹ̀ lọ tí ẹ máa di àlọ́wọ́ lórí ẹ̀sìn wa pé náà ẹ̀ní rẹ̀ sì ń ṣe ńjọ́ náà lọ́hùn kọ̀sẹ́ni tó gbọ́dọ̀ sọ pé kò sí díàdì ogun àtàdá ọwà o táyé ìparẹ́ ní ọmọ wa ṣùgbọ́n nǹkan ní ìsìláàmù kọ́kọ́ gbé wa kódà tó bá tó ṣẹlẹ̀ gẹ ìsìláàmù tó kọ́ alẹ́kọ̀ọ́ àwa àti wọ́n jọjà wọ́n wá sá lọ inú ṣẹ̀ríà ìsìláàmù gbọ́dọ̀ kó bẹ gbọ́dọ̀ bá nǹkan jẹ́ gbọ́dọ̀ máa gé kí ń gèkúgè gbọ́dọ̀ máa àwọn ọmọ wẹ́rẹ́ gbọ́dọ̀ sí wọ́n ní nǹkan torí pé wọn ò lójókun jà ọwọ́ ń jagun lọ́wọ́ ọwọ́ ń wá bí obìnrin wà níbi àwọn obìnrin wà rárá ìsìláàmù ni ẹ má fi nǹkan kẹsí wọn kó àwọn ẹlẹ́rú ni gbọ́dọ̀ pa wọn àyàfo obìnrin tó náà bá wà hàmdì tó gbé nǹkan ìjà lọ́wọ́ àríkí ilé èso mi mọ́ ó ti dọ̀pẹ́ báyìí abágbọ̀n lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kẹ́ ọkọ̀ bọ̀ọ́bì kan àbí oní ẹ̀ chọ́ọ̀tì kan dí mi lọ́wọ́ ń bẹ̀ ó sì bọ̀ọ́bì ó sì lọ ju kíní sí èèyàn jẹ̀jọ́ wájú ọlọ́run rárá àjọgbáyé ni ṣùgbọ́n tó bá ti á di pé wọ́n ní ẹ̀ẹ́nì sẹ́sìn yín o àníjọ́ náà lọ́hùn káwà lábẹ́ iyẹ̀pẹ̀ ó lóore ju káwà
Ọlọ́run á ní tí irú eléyìn bá ṣẹlẹ̀ mùsùlùmí kankan ò gbọdọ̀ jáde kó sá lọ tó gbọ́ ẹ̀sìn yẹn bá ṣẹlẹ̀ tó bá ilé sá lọ tó bá kú Ọlọ́run yóò wọ̀ náà. Kò sì gbọdọ̀ yóò kọ́ padà pé ẹni orí yọ dilé. So àbẹ́ lọ́run ru eléyìn Ọlọ́run sì níjọ́ ṣẹlẹ̀ láàrin wa. So níparí Ọlọ́run ní yá ayyuha alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim. Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ jẹ́ ń júwe yín ní òwò kátẹ́ẹ̀sì tó jẹ́ pé ní ò ní jẹ́ kẹ́ ẹ jẹ̀yẹ ẹlẹ́tẹ̀ lérò tu'minuna billah. Àkọ́kọ́ ni pé ẹ lọ nígbàgbọ́ náà Ọlọ́run. Gbogbo ń tà ń ṣe tí ọba ti jihadi tí ọba ní mọ́nì ó bá ṣe kùrù kẹrẹ jù bẹ́ẹ̀ lọ àṣedànù sẹ́lóṣe o. Wa tujahiduna fi sabilillah. Ọlọ́run wá ní ẹ máa gbé sódò ọ̀nà èmi Ọlọ́run gbogbo tó bá jẹ mọ́tọ́ láì máa gbìyànjú bí amwalikum pẹ̀lú dúkìá yín dúkìá tọ́lọ̀ fún wa anfusikum ara yín irú ń tàà ṣe ẹ ti náwó ẹ tó nára tọ́lá ẹ tó jókòó ẹlẹ́fẹ́ gbọ́rọ̀ lọ ara lẹ̀ náà ẹ tó náwó méjèèjì lọ́nà papọ̀ mẹ́rin bí amwalikum owó nìkan ò ṣe ránṣẹ́ o wa anfusikum àtàrà yín Ọlọ́run dhalikum khairun lakum in kuntum ta'lamun àbí Ọlọ́run ní eléyìí ló lóore fún yín tó bá jẹ pé ẹ mọ̀ ni afana Ọlọ́run bẹ lọ́n èyí tá a gbọ́kọ́ lọ́wọ́ sí ìgbàlejò àbúrò fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.